òdòdó ìfẹ́ kó má rẹ̀ dànù ẹwà ìfẹ́ ayé mi o kó má má dògbò. Bẹ́ẹ̀ ni adùn ìfẹ́ kó má kan kó má korò, òdòdó ìfẹ́ náà ń kọ́ kó náà má rẹ̀ dànù ẹwà ìfẹ́ tèmi àti tèyí. Mo nígbàgbọ́ láṣẹ Elédùmarè pé ó náà mà ní dògbò láṣẹ Elédùmarè ọba. Síwájú ohun gbogbo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ká fìbà fún ẹni tí ìbà yẹ, ká fi ọlá àti ògo fún ẹni tí ọpẹ́ àti ìyìn tọ́ sí, nítorí òun lọ́ba bẹbẹ káyé tó máa bẹ, òun lọ́ba wàwà káyé tó máa wà, òun ni lánàá lónìí lọ́la, òun ló sì ti máa wà títí ayérayé. Ẹ rí àwọn àgbà bọ̀ wọ́n ní ká dùn ún ṣe bí n tó Elédùmarè ọba ò bá lọ́wọ́ sí. Ìwé mímọ́ náà dẹ̀ ti sọ, ó ní bí kò ṣe pé Olúwa bá sọ ilé náà, àwọn olùṣọ́bẹ̀ ńkọ́ wọ́n ṣe lásán. Kí tèmi àti tèyí kó má bàa wá já sásán, ó mọ́ fi ní ẹ jẹ́ ká yin Elédùmarè, ọ̀dàrẹ́ tó dọ̀run àtayé, ọba mímọ́ tó faṣọ mímọ́ bora, olórísun ìmísí mi, afúnilọ́gbọ́n má fi wí ni aṣẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan, òwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ìbẹ̀rẹ̀ ọgbọ́n òpin òye, ọba tó ń ṣe ni ní kàyéfì. Òun náà lọ́ba tó ń mẹ́kọ̀ọ́ funfun láti inú kòkò dúdú ọwọ́, a lè wí lè ṣe ni ọba tó ń rírí nínú àìrí. Òun náà l'Elédùmarè ni mo fi ní kẹjẹ ká máa dúpẹ́, ká máa fìbà fún, torí tí ò bá sí t'Elédùà èmi ò ní lè wá, ẹ̀yin ò ní lè wò mí. Òun fi ní ẹjẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bákan náà Yorùbá ní yínníyínní kẹ́nu tí lè ṣe kí ni, kẹ́nu tí lè ṣe mí ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ ìyá ara ilé, torí èyí ni ìgbà ẹ̀kẹ́ tí ń fọwọ́ ti lé tí ò jẹ́ kí lé owó, ìgbà aláàmù tí ń fọwọ́ tí ògiri tí òjò owó pẹrẹ o. Ẹ̀yin olólùfẹ́ mi ni mò ń ké sí nílé lóko lẹ́yìn odi jákèjádò àgbáláyé. Ẹ̀yin olólùfẹ́ Oyinládùn, ẹ̀yin jẹ́ Elédùmarè, ẹ máa wò ó, ẹ ó máa gbọ́, ojú tẹ fún wò mí ò dẹ̀ ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi náà ò ní di. Èmi ni màá máa wá o láṣẹ Elédùmarè ọba àwọn ọba. Mo dúpẹ́ tẹ́yìn tẹ̀lé mi. Ètò tí amúwá náà la pè ní adùn ìfẹ́. Kí ládùn ìfẹ́ wá dálé lórí? Ẹ rí wípé tí ìfẹ́ bá wà níbẹ̀ ni adùn ń gbé. Ibi tí ò bá ti sí ìfẹ́, báwo lẹ ṣe lè rò pé kó ládùn? Àbẹ́ni tẹ́ ò nífẹ̀ẹ́ ṣe lè máa gbàdúrà pé Olúwa jẹ́ kí lágbájá lọ sókè o, Olúwa má jẹ́ ó ṣubú o, Olúwa má jẹ́ ó wálẹ̀. Ẹ rí yan Yorùbá ní ẹni àmọ̀rí ò bá kú, torí pé kò sífẹ̀ẹ́ ni. Tí ìfẹ́ bá ti wà, a gbọ́dọ̀ rí adùn tó ṣe kí ni tí ó wà níbẹ̀. Òun la fi mú ètò ọ̀hún wá, ta la tọ́kùn ètò ọ̀hún. Èmi ọmọ yìí ọ̀rẹ́ yìí olólùfẹ́ yìí náà ni ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Fúnkẹ́ Ọláoyè lórúkọ tèmi lẹ́kùnrẹ́rẹ́. Àmọ́ àpèlé tó lalẹ̀ wò káàkiri àgbáyé, ó náà ní Oyinládùn, ẹ̀yin jẹ́ Elédùmarè. Èmi ni màá máa túkọ̀ ètò adùn ìfẹ́ tí màá máa mú wá sétí gbọ́ yìí. Ṣùgbọ́n ká tó máa bẹ́ ètò bọ̀, ẹ jẹ́ ká sáré lọ sí ojú ọjà lọ́hùn ká lo ohun tí wọ́n ní fún wa. Àkọléwì onísìnà ńlẹ́ bọ́ọ̀sì wòyí tó ń lọ ní pópó Oyinládùn kí Elédùmarè, torí àwọn ìwé mímọ́ sọ, ó ní bí kò bá ṣe pé Olúwa bá ń kọ́ ilé náà, ó láwọn olùkọ́ ṣe kí ni wọ́n ṣe lásán. Bí ò ṣe pé Olúwa bá sọ ìlú náà, àwọn olùṣọ́ náà ń kọ́ wọ́n ṣe lásán. Nídìí èyí kí tèmi. Asán láyé. Àkọléwì ayé asán, ayé àkàkà tán, ayé tó kéré lójú ọ̀run, ayé tó tóbi lójú ọmọ adáyìnrún. Ẹ káàbọ̀ padà sí ojú móhùnmáwòrán ADUN TV pẹ̀lú ọmọ yìí ọ̀rẹ́ yìí olólùfẹ́ yìí tí mo pe orúkọ ẹ̀ ní Oyinládùn, ẹ̀yin jẹ́ Elédùmarè. Orí ètò adùn ìfẹ́ òun náà ni a padà sí. Ẹ wò ẹ jẹ́ kí n máa fi eléyìí kí í káàbọ̀ lórúkọ àwọn tí a jọ máa dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún ti tòní, àwọn ẹnjìníà tí wọ́n ń gbé sókè tí wọ́n ń gbé sọ̀kalẹ̀. Ẹ ṣáà mọ̀ pé èmi nìkan ò lè máa dá ṣe, torí Yorùbá bọ̀ wọ́n ní ẹnìkan ìjà wá dé, igbó kan ò sì lè dágbó ṣe. Àwọn náà ń gbé sọ́tún tó ń gbé sósì tó fi ń dùn tó fi ń dán lójú ẹ̀yà ara lé. Kí máa fi kí í káàbọ̀ pé ẹ káàárọ̀ o níbi tí ojúmọ́ ti ń mọ́, ẹ káàsán ní ìyálẹ̀ta, ẹ dẹ̀ kálẹ́ níbi tí ojú ọjọ́ ti ń dàrú. Ẹ káàbọ̀ padà sórí ètò. Tẹ́ ẹ bá gbàgbé, mo sọ lẹ́ẹ̀kan, mo ní abala méjì ó ní ètò adùn ìfẹ́ pín sí. Abala àkọ́kọ́ la pè ní gbéyẹ̀wò, abala ọ̀nà la kán lù báyìí. Ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò, ká jọ wò ó, kémi wò ó, kẹ́yìn wò ó, torí Yorùbá bọ̀ wọ́n ní ìsìnwó ìkòrò wò ó, ohun abádìjọ wò gígùn báyìí nígún. Adùn ìfẹ́ lètò. Kí ni a fẹ́ sọ ní abala gbéyẹ̀wò? Ó náà ní ìfẹ́ nínú ilé.
ìfẹ́ nínú ilé, ẹ wò pé kí ni mo fẹ́ sọ lé lórí. Àwọn àgbà mọnimọni wọ́n ti bọ̀ wọ́n sọ̀rọ̀, wọ́n ní bílẹ̀ ò bá tòrò bí nǹkan kan nì lórí, ìlú ò lè dùn bẹ́ẹ̀ ìlú ò lè fararọ. Kí ní ìlú tó wá dùn, kí ìpínlẹ̀ tó dára, kí orílẹ̀-èdè tó máa di orílẹ̀-èdè tí a lè fi yangàn láwùjọ, ẹ̀rù kó bẹ̀rẹ̀ láti inú ilé láti pé a bí ọmọ ìkókó kọ́mọ tó dé ilé ayé ńkọ́, á bẹ̀rẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ó la pè ní ìfẹ́ nínú ilé. Ìfẹ́ nínú ilé, kí ọkọ kó nífẹ̀ẹ́ ìyàwó dénúdénú, kí ìyàwó náà dẹ̀ ṣe kíni kó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ dénúdénú, kí ìfẹ́ yẹ kó jíire kó yè kóró, káwọn èèyàn gan mọ̀ pé lágbájá àti lágbájá Elédùà ló dìde ìyàn wọn ti ra wọn. Kọ́kọ́ sọ pé eégún àmì nìyí, kínú ìyàwó náà máa dùn pé adé orí tọ́lọ́run fún mi, mo dúpẹ́. Ó ní ibẹ̀ nífẹ̀ẹ́ ti máa bẹ̀rẹ̀ ká tó wá di wípé àtẹ̀lọ́rọ̀ náà pé ọ̀rọ̀ náà nípa ẹbí sí ẹ máa rẹ̀ sí kẹsì máa gbáyìn lórí ilẹ̀ kọ́mọ tó délé ayé. Ṣé bí ìfẹ́ tó bá ti wà láàrin bàbá àti ìyá, òun náà ni wọ́n máa fi ran ọmọ. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òbí láyé òde òní tó jẹ́ wípé wọ́n bímọ 2 mẹ́ta àti wá lo ìfẹ́ tó dọ́gbandọ́gba láti fi ìfẹ́ bá àwọn ọmọ mẹ́ẹ̀ta tàbí méjì náà láti fi bá wọn ṣe, ó máa ń nira díẹ̀. Kò sọ méjì ni wípé nígbà tí ìyá àti bàbá náà ò bá ti ní ìfẹ́ tó jíire láti ilẹ̀, ó ní eléyìí fi máa ń wáyé. Ọmọ tá a bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní àti kékeré láti pẹ̀ka ìrókò, bí igi bá dàgbà tán kọ́ ọwọ́ ò lè ka olúwéré mọ̀. Ó ní tá bá ti fi kọ́ ọmọ wa láti kékeré, ó ló máa bá dàgbà. Ìfẹ́ nínú ilé, ìfẹ́ tá a ti fi ń kọ́ ọmọ wa láti ilẹ̀ pé ẹ̀gbọ́n ó gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ àbúrò ó gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n. Tí ìyá àti bàbá náà dẹ̀ ń fìfẹ́ hàn lójú àwọn ọmọ yìí, àwọn náà máa mọ̀ pé ìfẹ́ ó ṣe kókó. Ọmọ táwọn fìfẹ́ bá lò, táwọn fìfẹ́ tọ́ sọ́nà náà pé báyìí ni kò ṣe rìn, má ṣe báyìí ni kò ṣe gbégbà. Tírú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tó jáde, ẹ rí i pé tí wọ́n bá ń dárúkọ àwọn ọmọ tó ń ṣe ìpáǹle àbí wọ́n yá are ká má sọ míì, wọn ò lè dárúkọ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ nítorí ìfẹ́ gangan fún rẹ̀ Ọlọ́run ni. Èèyàn tó bá dẹ̀ ti ní Ọlọ́run, ó máa nífẹ̀ẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni kì í jẹ́ ká ṣìwà o, ní kì í jẹ́ ká ṣe ohun búburú sí ọmọlàkejì. Ṣùgbọ́n ẹni tá a bá ti nífẹ̀ẹ́ ńkọ́, wọ́n ní ẹni àmọ̀rí ìbá àkó. Inú mo fi pé gbéyàwó títò nínú ìfẹ́ nínú ilé, ẹ̀yin ìyá àti bàbá mi nílé, báwo lẹ̀yin ṣe ń lo ìfẹ́ yìí nínú ilé láàrin ọkọ àti ìyá àbí láàrin àwọn ọmọ? Ìfẹ́ wo gan lẹ̀yin fi bá wọn lò? Ẹ jẹ́ ká máa bá wọn lo ìfẹ́, ká má fẹ́ràn ọmọ kan jù kan lọ. Wọ́n máa ní kò sí àwọn kan ní kò sí bí wọ́n ṣe lè ṣe tí wọ́n ní nífẹ̀ẹ́ ọmọ kan jọ ọmọ kan lọ. Ìwà tí oníkálùkù máa wò ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, ìṣe oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí ọjọ́ kan náà kọ́ ni wọ́n jọ délé ayé. Táyé Kẹ́hìndé gan ìwà wọn ò lè papọ̀. Ẹ wá ọ̀nà tí ọmọ kan bá ti da, ẹ fi nífẹ̀ẹ́. Ẹ wá ọ̀nà tí ọmọ míì bá ti sunwọ̀n, ẹ fi nífẹ̀ẹ́. Bí bá jẹ́ ọmọ kẹta, ẹ ti wá ibòmíràn tí ó fi máa da ayé lọ́rùn. Tẹ bá ti wá wà lọ́tọ̀ọ̀tọ̀, kẹ wá gbé sórí òṣùwọ̀n kankan náà, ẹ ò ní lè nífẹ̀ẹ́ ọmọ kan ju ìkan lọ nítorí ìka ọwọ́ wa kò ṣe kíni kò dọ́gba. Ìfẹ́ nínú ilé, ó náà là ń gbéyàwó ní orí ètò Adùn Ìfẹ́ lábala àkọ́kọ́. Ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́, ká fìfẹ́ bára wa lò nítorí ohun tá a bá ti ń ṣe láti kékeré yìí làwọn ọmọ yẹn máa bá dàgbà. Ọmọ tí àwọn òbí wọn bá ti fìfẹ́ bá wọn ṣe, tí wọ́n fìfẹ́ jẹ́ pé ìfẹ́ jinlẹ̀ láàrin wọn, tí àwọn òbí bá dàgbà tó mọ̀ pé àwọn òbí wọn ti dàgbà débi tí èèyàn dàgbà dé, àwọn ọmọ yìí wọ́n lè máa pera wọn jọ, àǹtí mi, bọ̀dá mi, ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣe nǹkan báyìí fún mọ́mì, ẹ jẹ́ ká ra nǹkan báyìí fún dádì, kí ni wọ́n tiẹ̀ lè dùn, ọdún ló ń bọ̀ yìí kí la máa ṣe. Ṣùgbọ́n àárín ọmọ tí ò tòrò láti kékeré, ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, báwo nírú àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe lè jókòó papọ̀ pé dádì wa nílò nǹkan báyìí, mọ́mì wa nílò nǹkan báyìí. Àwọn náà máa ṣẹ̀ṣẹ̀ pé ṣebí lágbájá ni mọ́mì fẹ́ràn, ẹ kó lọ ṣe fún wọn. Ṣebí tàmọ̀dò ní dádì nífẹ̀ẹ́, ẹ kó náà yọjú sí wọn léyìí tí ò dẹ̀ bójú mu. Gbogbo òbí ló ń gbàdúrà yìí pé gbogbo iṣẹ́ tá a bá ṣe ká jẹ́ kẹlẹ́lẹ́ ní májìṣẹ́ wa, ká má dẹ̀ fi dùbúlẹ̀ jẹ gbogbo iṣẹ́ tá a bá ṣe nínà ró. Ẹ̀yin òbí ẹ dájọ́ ìwé kẹ́ ṣe àmín. Ìfẹ́ nínú ilé, ó náà lágbéyẹ̀wò lẹ́yìn abala yìí. Ẹ jẹ́ ká mú wá ní ṣókí ná
mo mọ̀ pé tó bá ti yá tàbá ti ń bá ètò ọ̀hún lọ a máa ti mú lọ́tún ọ̀tún wá fún yín. Kò ní jù báyìí lọ, jẹ́ kí n sáré dé ojú ọjà ká ti lọ wo nǹkan tí ó wà níbẹ̀ tó jẹ́ ká mẹ́ni ọ̀hún. Wàyí o oyin ládùn mo ní ẹkẹ́ sómi dánlé ọ̀dọ́ langba tó ṣe tán àti yàn ẹ fà pèrè tẹ̀dí kájọ jẹjọ lọ́ọ̀fọ̀rọ̀ yìí ká sì mú mi ọgbọ́n le. Olówó ni màá fẹ́ ọlọ́lá ni màá yàn. Omidan ǹjẹ́ o ti béèrè lọ́wọ́ orí pé kádàrá ìfẹ́ rẹ ni? Wọn ò lè wí eré ìbálòpọ̀ kì í ṣèfẹ́. Oyin ládùn mo nífẹ̀ẹ́ kọ́ rárá gbẹ̀tàn lémi kí n gbẹ̀tàn lé ọ káfẹ́ yìí ṣèmùlẹ̀ ìfẹ́ wa ẹ̀tàn ní bẹ́ńbẹ́ o jàre. Ó dá mi lójú fífẹ́ báyè koro tó dáńtọ́ eré ìbálòpọ̀ kì í síwájú ìgbéyàwó. Òfò lómi ẹ̀fọ́ ń ṣe kò ṣeé gbé mu bẹ́ẹ̀ ni kò ṣeé bùwẹ̀. Wúndíá tó ta rẹ̀ lọ́pọ̀ òfò ara ló ṣe bírun ò bá padà jàǹfààní àdúgbò orí ló bá a ṣe. Àkọlé ewì òbí bọ́mọ wí. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ súnmọ́ bí òǹbí ní àtòǹwó ni mo ní ẹ tara ṣàṣà wá kẹwàá fetí gbẹ́yàwó ọ̀rọ̀. Arúgbó ni mo fi bí ẹ má fọwọ́ kàn án abiyamọ tí kì í fẹ́ kẹ́nu ó kọ́ mọ́. Ṣé bí wọ́n ní kékeré la ti pẹ̀ka ìrókò bíge bá dàgbà tán kọ́ ọwọ́ òlé ìkólúwéré máa ṣì dòrí zakalẹ̀. Ẹ sọmọdé olórí burúkú tán wá ń kígbe èfún bẹ́ẹ̀dì. Ẹ wò ó kì í dùn kó pọ̀ sókè báyìí náà ní ọbẹ̀ òkè àní rí jù báyìí lọ lọ́jọ́ ti tòní. Atọ́kùn ètò yìí ó náà ní Oyinládùn ẹ̀yin Elédùmarè ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ mi Fúnkẹ́ Ọláoyè ó náà ní ó máa tukọ̀ ètò Adùn Ìfẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yà ilé mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti gbogbo àwọn tá a jọ dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ. Adùn Ìfẹ́ náà ní ètò Oyinládùn ẹ̀yin Elédùmarè ló ń kí yín pé ẹ ṣé o mo dúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ a ó máa ríra wa láyọ̀ àti àlàáfíà.